Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílò kò tàbí lẹ́yìn òdì. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí Ọlọ́run wa, dúpẹ́ fún àánú àtújú rere tí a rí gbà. A dúpẹ́ tí ẹ mú wa wà láyé, mú wa wà láàyè tí ó dára. A dúpẹ́ fún ìpamọ́ àti ààbò yín lórí ayé wa. A dúpẹ́ nítorí pé ẹ kò jẹ́ ká dẹni lẹ́ńlẹ̀, kò jẹ́ ká dẹni àgbégbè. Ògo ní fún orúkọ mímọ́ yín. A dúpẹ́ nítorí pé ẹ jẹ́ kí a rìn ní ọjọ́ àbámẹ́ta. A sì gbàdúrà wípé gbogbo àbá rere yín fún ayé wa àti èyí tí àwa náà ní fún ara wa ní ẹ̀yìn Olúwa yóò jẹ́ kó wá sí ìmúṣẹ ní orúkọ Jésù. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lónìí ni yóò ṣe ọkàn àti ara wa ní rere, kò sì ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín, àmín lórúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Ìní ọjọ́ àbámẹ́ta, ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù keje. Ọjọ́ àbámẹ́ta, ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù keje. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé ojúṣe ẹ̀mí mímọ́ apá kejì. Ojúṣe ẹ̀mí mímọ́ apá kejì. A ó mú bí àkọsórí wa nínú ìwé Róòmù orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Ìwé Róòmù orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n tí ó kà báyìí pé ẹni tí ó sì ń wá inú ọkàn wò, ó mọ ohun tí inú ẹ̀mí, nítorí tí ó ń bẹ̀bẹ̀ fún àwọn ènìyàn mímọ́ gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run. Nígbà tí a ó mú bíbélì kíkà wa bákan náà nínú ìwé Róòmù orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n títí di ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Ìwé Róòmù orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n títí di ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n tí ó kà báyìí pé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹ̀mí pẹ̀lú sì ń ràn wá, ó sì ran àìlera wa lọ́wọ́, nítorí a kò mọ bí a ti ń gba àdúrà gẹ́gẹ́ bí ó ti yẹ, ṣùgbọ́n ẹ̀mí tìkálára rẹ̀ ni ó ń fi ìrora tí a kò lè fi ẹnu sọ bẹ̀bẹ̀ fún wa. Ẹni tí ó sì ń wá inú ọkàn wò, ó ń wo ohun ti inú ẹ̀mí, nítorí tí ó ń bẹ̀bẹ̀ fún àwọn ènìyàn mímọ́ gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. A bẹ̀rẹ̀ sí í ṣe ìgbéyẹ̀wò ojúṣe ẹ̀mí mímọ́ nínú ayé onígbàgbọ́. À ń wò láti àná, a rí i pé ẹ̀mí mímọ́ ló máa ń jẹ́ kí àwọn ẹlẹ́ṣẹ̀ mọ ẹ̀ṣẹ̀ wọn, tí a sì fà wọ́n wá sí ìrònúpìwàdà. Lónìí, a fẹ́ wo bí ẹ̀mí mímọ́ ṣe ń ran àwọn onígbàgbọ́ lọ́wọ́ láti gbàdúrà. Nínú bíbélì tí a kà, ó sọ pé ká máa gbàdúrà ní àìsinmi. Ìwé Tẹsalóníkà orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlógún. Báwo ni èyí ṣe lè ṣeé ṣe? Ní ìwọ̀n ti ènìyàn. Ní kedere, èyí lè ṣeé ṣe pẹ̀lú ìrànlọ́wọ́ ẹ̀mí mímọ́ nìkan ṣoṣo. Ìdí nìyí tí mo fi káàánú fún àwọn tí wọ́n kọ̀ láti ní ìrìbọmi ti ẹ̀mí mímọ́, gẹ́gẹ́ bí Jésù Kristi Olúwa wa ti ṣèlérí nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí ìkíní ẹsẹ̀ ìkẹjọ. Olúwa wa Jésù Kristi pa òwe láti kọ́ wa bí a ti ń gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀, bí ó ti ṣe pàtàkì sí wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ nínú ìwé Lúùkù orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkíní dé ìkẹjọ. Síbẹ̀síbẹ̀, láìsí ìrànlọ́wọ́ ẹ̀mí mímọ́ kò sí ẹni tí ó lè múṣẹ. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ a kò mọ ohun tí a lè gbàdúrà fún, ṣùgbọ́n ẹ̀mí mímọ́ ń tọ́ wa sọ́nà. Ó ń gbà nípa ìfẹ́ Ọlọ́run. Ó ń gbà wá nípa ìfẹ́ Ọlọ́run láti lè gba àdúrà. Ìwé Róòmù orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n wípé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹ̀mí pẹ̀lú sì ń ran àìlera wa lọ́wọ́, nítorí a kò mọ bí a ti ń gba àdúrà gẹ́gẹ́ bí ó ti yẹ, ṣùgbọ́n ẹ̀mí tìkálára rẹ̀ ń fi ìrora tí a kò lè fi ẹnu sọ bẹ̀bẹ̀ fún wa. Nínú ẹsẹ̀ bíbélì tó wà lókè yìí, a rí i pé a nílò ẹ̀mí mímọ́ láti ràn wá lọ́wọ́ láti gbàdúrà lọ́nà tó yẹ. Ẹ̀mí mímọ́ tún máa ń ràn wá létí iṣẹ́ pàtàkì ìdúpẹ́ tí à ń ṣe nínú àdúrà. Ní òtòótọ́, ọpẹ́, ìyìn àti ìjọsìn wa gbọ́dọ̀ máa kọjá àwọn ìbéèrè wa. Ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Àwọn wọ̀nyí gan-an ni kọ́kọ́rọ́ sí ìdáhùn àwọn àdúrà wa. Nítorí náà, gbogbo Kìrìsìtẹ́nì gbọ́dọ̀ wá ìrìbọmi ti ẹ̀mí mímọ́ rí. Kókó àdúrà: ẹ̀mí mímọ́ látòkè wá, jọ̀wọ́ wá sínú ayé mi kí o sì ràn mí lọ́wọ́ nínú ìgbé ayé àdúrà mi. Ẹ̀mí mímọ́ látòkè wá, jọ̀wọ́ wá sínú ayé mi kí o sì ràn mí lọ́wọ́ nínú ìgbé ayé àdúrà mi. Ẹ̀mí mímọ́ yóò wá sínú ayé wa, yóò sì ràn wá lọ́wọ́ nínú ìgbé ayé àdúrà wa ní orúkọ Jésù. Kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge. Olúwàbùkọ́lá Ayápọ̀ ní ó karùn-ún ṣíṣe tèmi nígbà tí a máa pàdé ní ọ̀la. Ó dàbọ̀.